Hello everybody, welcome back to Yoruba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ bẹ́ ṣe ń wọlé, ẹ bá wa click like, subscribe, ẹ bá wa gbọ́ wọlé thanks button yẹn. God bless you as you do so. Sherry show me tell me go máa ṣe show mọ́ lénìí because I've been busy since morning, but I've been trying to update every one of you about what is going on social media. Aunty Kemi. Sherry, ibi tẹ́ ẹ fẹ́ yà lọ yìí, ẹ máa kan àbùkù padà bọ̀ ni. Aunty Kemkem. Èèyàn tó bá rí yín kó ra so yín mọ́lẹ̀ kán gba fóònù ọwọ́ yín. Sherry, ibi tẹ́ fẹ́ yà lọ yìí. I'm trying not to. I'm trying. I'm praying to God to give me like the patience not to bow ojú mi jẹ́ lórí social media. I'm trying so hard. Sherry, ibi tẹ́ fẹ́ yà lọ yìí, ẹ máa tẹ́ bọ̀ ńbẹ̀ ni o, Aunty Kemi. Nobody on this social media, everybody is responsible for their children, right? If you are a failed mother or if you are a failed person, that is on you and not on anybody. We all know the issue you've had with Iyabo for a long time. What about you said to Ekotono? And you let big grudges against Iyabo. Kò ní anything nípa yín until when you send that fake news that you posted and you know that you posted something fake against this lady and you let ṣẹlẹ̀ dà ọmọbìnrin yẹn. Tẹ́ gbé irọ́, tẹ́ sọ pé lọ ń bá pastor sùn. Wọ́n ní kẹ́ wá prove when in court. You cannot prove it. Mo ti ń avoid yín látàárọ̀ because I'm like, woman wèrè ni ẹja fílẹ̀. Ṣùgbọ́n ẹ sọ wọ́n sọ pé orí tó bá máa jẹ̀kó tó bá wé láwàní òun fara ẹ̀ ló máa tú láwàní yẹn. Bọ́rọ̀ yín ṣe jẹ́ nìyẹn. Aunty Kem oní PTSD. Ojú yín máa bó lórí social media yìí o. Ẹ wí iṣẹ́ lílé tó dùn mí gbogbo nǹkan tẹ́ ṣe ní pé ẹ ń sọ ẹni Priscilla máa bí autism child. Aunty Kemi, Ọlọ́run ò ní gbà fún yín. So ó lè dùn ẹ̀yin tán bá fi ọmọ tí yín bú ẹ̀yin. But tẹ́yin bá ń bú ọmọ ọlọ́mọ ká má sọ̀rọ̀. Ẹni kì í ṣọmọ yín mẹ́tẹ̀ẹ̀ta ló ní autism pé kan ní wọn péré ló ní autism. Aunty Kemi, gbogbo yín lẹ́jọ́ ya wèrè inú ilé yín. Any people who are just cursing you, everybody is just cursing you and lying on you and destroying you. Well, it's easy for you to destroy somebody else. Did you know the things you've been posting back to back láti àná pa Priscilla? Báwo lẹ ṣe máa post irú nǹkan yẹn back to back nípa ọmọ ọlọ́mọ? Ẹ jẹ́ máa kà á fún yín o. Ẹni òun Ìyábọ̀ àti Wùmí wọ́n dán Naira Marley. Ẹni Priscilla ò kì í ṣe virgin ìgbà tó marry. Ẹ ló tiẹ̀ lóyún gan ìgbà tó meet Juma Jukes. Ẹni wọ́n lọ ṣẹ́ oyún fún ni. Ẹni òun àti ẹni ọlá ń bára wọn sùn pé boyfriend and girlfriend ni wọ́n. Wọ́n gbéra wọn lọ sí ibo lẹ́sọ pé wọ́n gbéra wọn lọ yẹn tán lọ ń dóra wọn. Ẹ sọ ọ̀rọ̀ mo tẹ̀ ti gbàgbé nǹkan tẹ́ sọ nípa ọmọ àǹtí Ìyábọ̀ tó jẹ́ ọkùnrin Festus. Ṣé ẹ rí bí mo ṣe ń dè fún yín? Lélẹ̀ tẹ́ wá sọ tẹ́nu yín máa ti wá kan. Ẹ sọ pé Priscilla ọ̀tá ẹ̀ máa bí autism. Ọlọ́run ò ní gbà fún yín sẹ́ẹ̀. Ẹ̀yin lẹ máa gba ikú Priscilla, ẹ̀yin lẹ máa gbà kú tọmọtọmọ yín. This is the reason why you failed as a mother. You are a born failure. You failed on your career. You failed in family. You failed over children. Gbogbo ọmọ yín gan ti sá fún yín. How are we reach JK àbí KJ team? Ológo throw away tó jẹ́ pé gbogbo celebrity ayé ló ti bá ya fọ́tò tán. Kò dẹ̀ sí anybody tó lè fà yín lọ́wọ́ sókè. It's not by picture. Ìwọ odidi ọmọ governor tó jẹ́ pé ó wá ń tọrọ jẹ lórí social media ni. Gbogbo àwọn governor tó ti jẹ náà kí bàbá ẹ̀ tó jẹ. Wọ́n máa tọrọ jẹ. You fight everybody. Your life now mess up. Tán bá ti dá 2K fún ẹ, 500 fún ẹ.
o ò lè jẹun torí oògùn ló ṣe ń ṣe wèrè yìí o. You are dragging Priscilla because of rówó ra oògùn medication ẹ ni. Ẹ sábọ̀ sọ pé òun tún máa ń fún ẹ lówó. Wípé òun stop ìgbà tóun ti rí pé wọ́n ràn ẹ pọ̀. Kí ni Ìyábọ̀ ṣe fún ẹ? No, let's be frank. Kí ni Priscilla ṣe fún ẹ? Oní Priscilla ṣe tún máa gbọ́ olórí burúkú obìnrin yìí tó jẹ́ pé ayé ẹ̀ máa ṣá málámálá ni. Ìyábọ̀ ò ní ìdá tí look for you now. Kò ní ìdá tí máa wá ẹ kiri kan fi ẹlẹ̀ ibi tó sá sí ìwọ fún ara ẹ ló máa sá jáde náà. Oní Priscilla ṣì máa rì má rì. Kẹ́mi Olunloyo kì í ṣayé mọ́. Ibi tẹ́ ẹ lọ dúró dé nìyẹn. Àwọn èèyàn burú ṣá. Àǹtí Kẹ́mi Ajímọ̀t kì í ṣe ayé ìmọ̀. A máa rí yín tẹ́ bá ti lọ sí event tó bá jàjà pé yín, tó bá pè yín nísìnyí wọn pè yín mọ́. Tó bá jàjà pé yín nísìnyí wọ́n fẹ́ lù yín ní kẹ́ tó sá kúrò Naija yín. Tó bá jàjà pé yín sí event, a máa rí yín bẹ́ ṣe máa ń ṣe bí wèrè. Tẹ́ máa kó malt chicken sínú báàgì. Tẹ́ máa lẹ̀ tẹ́ bá ti rí lè ẹlẹ́mọ̀, tẹ́ bá ti rí lè ẹlẹ́mọ̀. Tí family yín bá fail yín, Davido tẹ́ race kí ló dé tẹ́ tún fẹnu tẹ́ tún fi bá tiẹ̀ jẹ́ tó jẹ́ pé ọmọ yẹn dè ní wèrè ló ń pè yín. That mad woman ló ń pè yín. Ẹ fi ìwà ó rán yín lọ school, ẹni PhD, ẹni doctor, ẹni gbogbo ẹ̀, bọ̀ ẹ níwà láti lè fi kíní yẹn practice. Ẹ níwà gidi. Ó ní mo ń sọ kíní kan pé tó bá gbé yín sìn tó tún láyìn mẹ́wọ̀n ẹlẹ́ẹ̀kejì, ẹ tún máa sọ pé iṣẹ́ ayé kan àwọn bàbá yín lọ́rùn ló ń ṣe yín o. Ṣé rí nǹkan tẹ́ ẹ sọ lórí Priscilla yẹn, Àǹtí Kẹ́mi, ẹ kó padà jẹ sẹ́nu, ẹ kó sẹ́nu. Ọlọ́run ò ní gbà fún yín. Ibi tẹ́ ẹ rojú ẹni ó sì máa bí, ó dẹ̀ sọ, àti ẹ̀jẹ̀yàn táyé ẹ̀ dá. Mi ò tí ì réyàn tó fi golden spoon àbí silver spoon bí rí, táyé ẹ̀ tún ṣá málámálámálámálá mọ́lẹ̀. Ìwọ nìkan ni, a whole governor's daughter, láyé ọjọ́ òun. Look at your hand. My mama is a witch. My guinea girl is a witch. Eléyìí iṣẹ́ mi. Gbogbo ayé ló ń ṣe ẹ̀ Kẹ́mi Olunloyo. Gbogbo ayé ló ń ṣe ẹ̀. Sórí ìgbẹ̀yìn ò ní dá. Ajá ló máa jòkó ẹ̀ o last. You have not seen anything. Ṣé o mọ̀ pé o kì í pẹ́ ké any small thing wá ti máa sọ social media wá ti máa kígbe wá máa sọ fún wọ́n rush ẹ̀ sìn báyìí. Wọ́n ní wèrè làwọn ọmọ tó bí. Ó gbọ́n jáde ni òun já fitafita. Ó dẹ̀ tún lè sọ lẹ́nu ẹ pé second born ẹ ó sá lọ ni, kò ṣe ní sá lọ. Ó ní ọ̀dọ̀ bàbá ẹ̀ ló ti sá lọ. Ṣé bàbá dá ìyá dá ni? Ṣé tó bá sá kúrò lọ́dọ̀ bàbá ẹ̀, ó nítorí stepmother ẹ̀ máa treat ẹ̀. Ṣé bọ́dọ̀ ìyá ẹ̀ ló yẹ kó sá wá? Kí ló dé tó sá lọ? Ó ní 2016 lẹ ti sọ̀rọ̀ last. Kẹ́mi Olunloyo, ayé ẹ̀ máa bàjẹ́ sórí social media ni o. Tó o bá dẹ́yìn lẹ́yìn Priscilla, kí lọmọ yẹn ṣe fún ẹ? Kò lè rí márì, ìwọ́dẹ̀ rèé, bàbá mẹ́ta ọmọ mẹ́ta ni ọmọ gọ́vnà tó dá baby mama lórí social media. Tó ń tọrọ jẹ lórí oní donation ìsọnù. Ó pé náà ni wàá pa káùntì látàárọ̀ dalẹ́ kò ní sẹ́nibọ̀dì tó máa dáwó fún ẹ. O ò ní rí ṣíṣì, you no go see. Ebi máa pa ẹ lọ́jọ́ alẹ́ ni. Ìwọ tó jẹ́ pé ọjọ́ ti lọ lórí ẹ̀, tó yẹ kó jẹ́ pé the little time tó ní sìn báyìí ló yẹ kó máa sọ pé òkè gbogbo bí tó ti ṣẹ̀ sí, tó ti fẹnu kọ sí. Kán wá máa assist ẹ. Tó bá yẹ pé ìyá dáadáa ni ẹ ò kì í ṣe ìyá àjàrà bùkà at 60 irú Priscilla yẹn gan lè máa gbọ́ bùkátà ẹ̀. But look at what you are saying. This is why you will always be hungry for the rest of your life. Ẹsẹ̀ ló ń dùn ẹ́, orí ń dùn ẹ́, ọpọlọ ń dùn ẹ́, gbogbo ẹ̀ ló ń dùn ẹ́, ò ní rówó ra oògùn wàá ṣe torí pé wèrè ìfẹ́ tàwé ni o. Torí pé ó fẹ́ ta audio book lórí social media kò tún ó tún máa jẹ gbèsè bọ́ ń bẹ̀ náà ni. You don't have to lie on people. Lying that Priscilla is pregnant, wọ́n lọ ṣẹ́yún fún ni. Saying all these things, ìwọ àgbáyà ni ẹ o Kẹ́mi Olunloyo. Wọ́n yin fún ẹ tẹ́lẹ̀ ní nísìnyí mo ti rí pé ó yẹ kéèyàn bò fún ẹ dáadáa ni. Kán bò fún ẹ, kán bò bí ọ̀gẹ̀dẹ̀, kán bò fún ẹ jẹ ni. Kò ní yẹ o, kò ní bá mi dáa fún ẹ. Sórí ebi, sórí mọ́nàmọ́ná, kí náà máa ń ṣe mọ́nàmọ́ná? Ebi ló máa ń pa kú, ebi ló máa pa ẹ́ kú. You will die broke, you will die hungry, Kẹ́mi Olunloyo. Okay, tí ìyá tí kárí ẹ̀ bá fail, kí ló dé tó jẹ́ pé àwọn ọmọ tó bí náà they are born failure?
ọmọ ẹ̀ kọrin wọn ò gbọ́ inú yàrá yín náà lẹ ti ń jó sórin ìwọ gan ti ṣe orin o Kemi Olunloyo kí ló ò tí ì ṣe tó bá máa gbọ́ sí Kemi Olunloyo listen to Kemi Olunloyo Kemi talk kinní kan on Facebook Kemi talk kinní kan on Instagram wọn ò wò wọn ò gbọ́ nǹkan kan because wọ́n ti kà ẹ́ sí wèrè báwo la ṣe máa gbọ́rọ̀ wèrè ìwọ tó ń sọ pé Priscilla máa bí ọtí Ọlọ́run ò ní gbà fún ẹ gbogbo nǹkan tẹ́ bá rò sọmọ yẹn ó máa ṣe lórí ọmọ yín ni second born ẹ rìn lọ ó rìn wọ́n gbó ó mọbi tó wà first born ẹ ló ní autism táwọn wá káàkiri ìyẹn gan kò jára ayé kò jẹ́ rọrùn last born ẹ gan tún kọrin ó ní kò lè jáde báwo ló ṣe máa sọ pé ọmọ kan jẹ́ musician kò lè jáde kò lè lọ show kó tẹ̀yẹ́ pé show àwọn Ìkòròdú ló máa mú lọ níbi tó ti pa Mohbad ibẹ̀ ló yẹ kó mú lọ náà torí kò jára ayé kò jẹ́ rọrùn ó fèlì lórí ọmọ ó fèlì ń gbogbo ẹ̀ kárí ẹ̀ náà ó fèlì wàá máa kígbe ológo àná ológo throwback mo ya fọ́tò pẹ̀lú Drake I'm doing kinní kan in Washington ó jẹ̀bi ṣé wọn ò deport ẹ ni question tí mo ní fún ẹ pẹ̀lú bó ṣe ṣiṣẹ́ tó ti bó bá má ṣiṣẹ́ tó bá mi ṣe òṣìṣẹ́ tó bá gbogbo ṣe bí wọ́n sì deport ẹ ní olórí ibú ìyá àjàrà bùkà sórí ayé ẹ ó máa tiẹn sórí social media yẹn ìwọ àti ẹ̀jẹ̀yàn tó lówó lọ́wọ́ ló fẹ́ sọ̀rọ̀ please give us donation 500 give us donation 200 ẹgbẹ́ ọ̀ṣẹ́ mo ní 600,000 followers lórí Facebook tí gbogbo yín bá dáwọ́ 1,000 mo ní kọ́bọ̀ tó yọ ò ní rí ebi ló máa pa mọ́nàmọ́nà ẹ̀kú Kemi Olunloyo sórí ìwé yẹn kò ní tà kò sẹ́nibọ̀dì tó máa rà lọ́wọ́ ẹ̀ do you have to lie o dẹ̀ ń sọ o tún ṣe rí nǹkan tó tún bí mi nú and this crazy woman you are a mad woman you are saying it categorically wípé the reason why you are doing everything you are doing is because you want to sell a book o tún kọ́ síbẹ̀ ibẹ̀ yẹn lẹ ti máa mọ̀ pé woman Yaba left ló yẹ kán gbé lọ but the family don't even want to have anything to do with her wọ́n ti dìsọ́ọ̀nù wèrè wọ́n ní kò lè burúburú kó má kẹ́ni kankan mọ́ ni òun àtàwọn ọmọ ẹ̀ náà jọ ń sínwín papọ̀ kò kú anybody mọ́ Aunty Kemi ojú yín á bó lórí social media torí pé ẹ fẹ́ tàwé ẹ dẹ̀ ń parọ́ mọ́mọ lọ́mọ ẹ tún ṣépè fọmọ yẹn èpè máa jà wọ́n wọ́n yín tìrantìran ni ẹ̀yin olòṣì abíagbá òṣì èèyàn ló ní kẹ́ lọ gbóyún ìgbà tó rán yín lọ sí school you are a daughter to the governor ó dẹ̀ lọ gbóyún gbogbo kàríà ìgbà tẹ́ẹ̀ tí ẹ̀ tún gbóyún tẹ́ tún bímọ ọ̀hún tọ́nà gbogbo kàríà náà wọn ò gbé yín sílé rí ta ló fẹ́ gbé yín sílé ẹ sọ pé ibi tẹ́ ti ń ṣiṣẹ́ wọn lé yín dànù why would they chase you away ẹ rí rọ́bà tàbántà tẹ́ ì jí mọ́lẹ̀ fún wa ni all because you want to sell a book ẹ mọ ọmọ kékeré ọmọ 24 tẹ́ ń parọ́ mọ́ ni ẹ wo nǹkan tẹ́ sọ ẹni ọmọ yẹn ṣì máa rì ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní gbà fún yín bẹ́ẹ̀ ṣe ń rò ló ṣe máa yí wẹ́nà tẹ́ bá wo iṣẹ́ ọwọ́ àwọn pípọ̀ wọ̀nyí gan ẹ ti máa rí pé gbogbo èrò wọn ló ń yẹ jílé wọn lórí they are always failure ìwé yẹn ẹ ní rí ẹyẹ tó máa bá yín rà ibi máa pa yín gbẹ̀yìn lọ́jọ́ alẹ́ yín ni Aunty Kemi you are lying on this poor innocent girl that has nothing to do with you all because you want to sell a book ọ̀rọ̀ tẹ́ bá ń sọ gan kò ń lórí kò nídìí ẹ máa praise ara yín ni you are the one that do this ẹ̀yin nìkan náà ni ẹ̀yin àti lùsọ́sọ́ wèrè tẹ́ bá rí group àwọn wèrè ẹ ti mọ̀ pé wèrè làwọn people wọ̀nyí I'm the only one that treats the Mohbad case I'm the only investigative journalist that do the Oromoni's case èmi nìkan ni mo lọ sílé Mohbad tí mo lọ rí ibi tí Gbùnmi ti gun pa ẹ̀yin nìkan náà lẹ máa rí gbogbo ẹ̀ ẹyẹ ẹ̀bákà ẹ̀yin nìkan náà lẹ máa rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà I am the one that see the Tanzania case. I am the one that see that there is a war in Tanzania. I'm the one that see the gun violence in Canada. I'm the one that see kíní kan ẹ̀yin nìkan lẹ máa rí. Ẹ jẹ́ kó rí yín pé ṣé mọ̀ pé ẹ escape yà ní Nàìjíríà. Wọ́n wá yín o. Ẹ tún máa jẹ lẹ́ẹ̀kejì. Iyabo don't even need to talk. Àwọn tó bá rí Kemi máa ṣe ìyà fún Kemi náà. You don't even need to talk. Ọmọ yẹn ọmọ alálùbáríkà ló máa bí torí ọmọ alálùbáríkà ló ń parí Prissy ọmọ alálùbáríkà wo kò ní sí pé omi ò tó ẹ̀jẹ̀ ò tó pẹ̀lú ògùn Ọlọ́run a healthy bouncing baby lọ́lọ́run máa ṣe fọmọ yìí
ẹ̀yin nìkan torí pé ìkà ti kúnnu yín. Ìkà ti kúnnu yín, ó ti bà ayé yín jẹ́. That is why you feel like everybody, anyone fi autism bú yín tọmọtọmọ. Kí lẹ̀yin sọ kan tó sọ? You always want you will do something. You will not expect people reaction. Kí lẹ̀yin sọ kan tó sọ pé wọ́n fi autism bú àwọn ọmọ yín? Kí lẹ ti kọ́? Rí gbogbo nǹkan tẹ́ ti kọ́ ni. Does it even make sense? Ọmọ tó jẹ́ pé you are old enough to be her grandmother. Gbogbo nǹkan tẹ́ kọ́ pa ọmọ yẹn, gbogbo irọ́ bàǹtàbàǹtà tẹ́ pa. Ó yẹ kọ́kọ́ ẹ sú yín ni. Kẹ́ kúkú lọ lo ìgbésí ayé yín tó kù ní ẹ̀wọ̀n. Kọ́ máa dó yín pa. Kọ́ máa kí igi sóbò yín. Ó lọ sẹ́wọ̀n náà, òde náà, ó rọ́gbọ́n kankan. Olórí burúkú lòun fẹ́ tàwé, ta ló fẹ́ rà? Gbogbo ìgbà tó ti ń sunkún lórí social media gan, ta ló gbọ́ nǹkan tó ń ṣe? Ta ló dáwó? Wàá gbé PayPal síbẹ̀, wàá gbé Nigeria account síbẹ̀, wàá gbé gbogbo ẹ̀ síbẹ̀, kò sí anybody tó wo bí ẹ pé kí ló ń ṣe mẹ́. Gbogbo èèyàn ni ó máa mọ story ẹ̀. Ibi báyìí la wà tó ti wá parọ́ mọ́ Davido tó yíró ọmọ lẹ́sẹ̀ àti Chioma. Chioma ò kúrò nílé, sọ pé wọ́n ti ṣe investigation, wọ́n ti gbé fún ẹ from the reliable source pé Chioma ti kúrò nílé. Ìwọ lórí burúkú yìí. Kẹ́mi, wò. Sórí, yóò mọ̀ pé o mọ bó ṣe ń gbọ̀n káàkiri. Ó tún ti fẹ́ hàdí depression mọ́ depression tó wà lára ẹ̀ tẹ́lẹ̀. Àrùn tí ò gbóògùn ló tún fẹ́ hàdí mọ́. Tó bá finish ẹ lórí social media, wàá padà lọ sílé dádì ẹ̀. Olórí burúkú bàbá ẹ̀ kú, kò lè dé bẹ́ẹ̀. Irú ìbínú wo ló máa bí sí bàbá ẹ̀? Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílé ayé ẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹ is as a result of ìwọ fún ara ẹ ló fà á náà, not your parents. You are always looking for people to blame. Ibi tí ṣòro ẹ̀ ti kọ́kọ́ jáde nìyẹn, Kẹ́mi. Mo ti yọ àǹtí yẹn kúrò. Kò tiẹ̀ sí dókítà ní orúkọ ẹ̀ mọ́ tẹ́lẹ̀. Mo máa ń rọ́jú fi àǹtí sí, nísìnyí Kẹ́mi lórúkọ ẹ̀. Torí àgbàlagbà tí ò bá fi rẹ̀ sípò àgbà, a máa yọ respect yẹn kúrò. You don't deserve any respect. A failed journalist. Oh, deserve any respect. Ẹ̀yin camera dẹ̀ ní journalism ẹ̀ wá o. Kò ní jáde o. Orí social media, you want us to contribute money to build a media house. Irú ẹ̀ náà ń dáwó fún. Ibi tá a wà yẹn kọ́ ni. Very Dark Man ti mọ̀ báyìí, is it not just 2 years? La mọ̀ Very Dark Man. Oh, róye tán ti dá fún. Because he go to places. Ibo ni wọ́rí lọ. Wàá jókòó sínú ilé wa máa ṣe social media. I have investigated. Investigation yẹn náà orí social media ni o. We have never seen you anywhere. And you call yourself a journalist. Rí báwọn journalist, ṣe gba Gaza lọ. Ìyẹ́ òfò. Rí àwọn journalist tó ṣì kò ní Gaza. Tó ṣì ń wá bó ṣe máa release wọn. Ṣe gba Gaza lọ. Kò máa ṣe investigative journalist. A máa mọ̀ pé ò ṣiṣẹ́. But you are a coward. You want to sit in your house and you expect Nigerians to donate to you. Why? Àwa la gbé ògùn ayé ẹ̀ dání ni. Bàbá ẹ̀ ò lè kọ́ media house fún ẹni. Any small thing you be abusing and insulting us because we live for you. Bench na nǹkan tó wù ẹ́ ló study. Are you the only journalist? Àbí àwọn journalist tó kù wọ́n kígbe lójoojúmọ́ pé kó máa dáwó fáwọn. Ebi máa pa ẹ́ kú ni. Pẹ̀lú ilé ètò ìràwọ̀ mọ́ ẹ̀. Olórí burúkú. Ó bímọ máa wò. Ó dẹ̀ tún lè sọ pé ọmọ ẹ̀ kan sá lọ is missing for 22 years. Kẹ́mi, your son is missing for 22 years. Eléyìí tí ò miss gan kan, kí ló dà níwájú ẹ̀? Ìwọ gan fún ara ẹ tó jẹ́ ìyá gan, kí ló dà? Sórí lórí social media. Wọ́n á kọ́ ẹ padà lọ sílé dádì ẹ tán ti kọ́ ẹ yẹn wá. Wọ́n á kọ́ ẹ farabalẹ̀ kó máa receive well. Don't drag anybody because when you are posting Priscilla, when you are lying on that girl, won't parọ́ fún because you want Juma to throw her out. Ọlọ́run ní fún yín ṣe o. Lying that she was pregnant, wọ́n abort oyún ni. Where is the evidence of all these things you're saying? At the end of the day, you said torí pé o fẹ́ tàwé ni. You are bad as a blogger. You are not bad as a blogger. O kàn fẹ́ bá yára ẹ jẹ́ ni. Ayé ẹ̀ tó ti bàjẹ́ tẹ́lẹ̀ o wá kúkú fẹ́ run ni. Don't we know that you're a mad woman? Juma gan mọ̀ pé you're a mad woman. David don't know you're a mad woman. Gbogbo èèyàn lórí social media ló mọ̀ pé woman yẹn tún ti ya wèrè, ó tún ti bugi jẹ o. Ẹ bá wógun ẹ̀, ẹ bá wá bẹ̀rẹ̀. Ìwọ ló wá fẹ́ sọ̀rọ̀ at the end of the day, kí ni mo expect kó sọ? Ṣé nítorí pé bí ń pa ẹ́ ló ṣe jáde tó fi wá ń parọ́ mọ́ wọn lọ́mọ?
ìwọ àgbà játijàti àgbà òfò, ebi ló máa pa ẹ́ kú. Ebi máa pa ẹ́ kú ni. You have not seen anything. It's about to get started. Surely from tomorrow lọ, wọ́n máa tẹ̀ sí ìyá ẹ lójú báyìí ni. Lórí TikTok yẹn wọ́n máa gbé ẹ sáré gan ni. What's your problem? What is your problem? Just because you want to sell a book, ìwé tí ò ní ta, ṣé o ti mọ̀ pé ìwé yẹn is a failure from, I mean, kí ló tẹ̀ ti ṣe, kí ló ti achieve, tá bá sọ pé okay, nǹkan tí obìnrin ti achieve ni o, tó fi máa jẹ́ ká dáwó fún. Gbogbo nǹkan náà tó máa ń sọ gan kò ní sí fàtì ńbẹ̀. Wùmí ló pa Mohbad, Naira Marley bá Wùmí sùn, Wùmí bá Bella Shmurda sùn. Where are the proof? You are the only journalist tí mo rí pé kò ní proof. A kàn máa fẹnu ẹ̀ wá rọ́ọ̀fù ní lórí social media. O ní proof ẹyọ kan to back anything. O tí sọ̀rọ̀. Ṣé bá sọ pé very dark man bí bó ṣe ní wèrè tó, a ṣàṣìkò proof jáde. Kemi Olunloyo, where are your proof? You want us to believe you. Where is the proof? At the end of the day, o sọ pé torí pé o fẹ́ tàwé ni. You are bad as a, you are a very good person as a journalist. You are bad as a blogger. Ayé ẹ̀ máa kàn bàjẹ́, ó máa tà dànù ni. Do you have to lie on people? Wọ́n wá gbé àwọn ọmọ ẹ̀ wá, wọ́n gbé sáré. Ìyẹ́wé ló sì gbé ẹ sáré ń sìn. Wọ́n ti ẹ̀ tí bẹ̀rẹ̀ ṣòfò ẹ̀. Ló ti bọ́ síta. Why are you lying on my children? Ṣé mo parọ́ ni? O dẹ̀ mọ̀ òótọ́. Why are you lying on my children? Gbogbo wọn ló ní autism. Ọlọ́run mọ̀ ọmọ fìyà yẹn jẹ ni. Ọlọ́run fẹ́ yẹ kó o suffer because èèyàn burúkú ìkà ni ẹ́. Ọlọ́run mọ̀ ọmọ da àwọn ọmọ kọ́mọ sí ẹ lágbádá ni. Torí ìgbà tó ń sinwin, àwọn ọmọ ẹ̀yẹ ò pè ẹ́ o. Kán sọ fún ẹ pé ìyàwó ti tó. Ẹ lọ wábi jókòó sí. Àbí kán ti kan pósí ẹ̀ sílẹ̀. Tó bá ti fẹ́ bugi jẹ báyìí kán gbé ẹ sínú ẹ̀ kán tì pa. Wọ́n sọ pé wọn ò ní sọ pé wọ́n ní autism. Gbogbo nǹkan tó wá sọ sọ́mọ ẹ̀ ṣàrọ̀ máa gbà sára because ó mú ọmọ ọlọ́mọ wá parọ́ mọ́. Ìyẹn dùn mọ́ ẹ láti ṣe. But wọ́n bá ti ṣe padà sí ẹ, ìgbà yẹn ló máa sọra ẹ di victim. Don't you think? Kemi, ìwọ jẹ́ kí lẹ̀ mọ́ lọ́la. Don't worry. Àwa sọ fún ẹ pé nonsense ló ń ṣe ni. Àwọn tó máa gbé ẹ sáré, tójú ẹ máa bo, tójú ẹ máa pọ́n ṣẹṣẹ báyìí. Wọ́n wà lórí TikTok. Àwọn yẹn ló máa gbé ẹ sáré. Ẹ̀yin èèyàn kò jẹ́ bó ṣe jẹ́jà rẹ̀, ẹ jẹ́ a máa lọ. God bless you everybody. Ẹ bá wa gbọ́ wọlé like button yẹn. Ẹ bá wa share. God bless you. Have a wonderful day. Bye.